ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ mo kí gbogbo ọmọ Kaaro Ojiire ẹ káàbọ̀ sórí ètò Oduduwa TV rédíò à ń sojú bẹ́ńkò adúpẹ́ pé ẹ̀ ń gbádùn ètò wa bá ṣe ń jáde lóòrèkóòrè n ta fẹ́ sọ ni pé ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí Oduduwa TV rédíò 2 lórí YouTube wa Oduduwa TV ẹ̀hún lẹ́rí tá a kọ sókè yẹn ẹ jọ̀wọ́ subscribe sí orí Oduduwa TV rédíò 2 lórí YouTube ó máa ṣe pàtàkì fún wa kí a lè máa lo platform yẹn láti máa fi gbé àwọn ìkéde pàtàkì jáde torí náà a ní ká jáde lára ẹ̀ka kíyìn a kí gbogbo wa o gbogbo làálàá kòókò wa kò ní já sí asán láṣẹ Èdùmàrè lórí ọ̀rọ̀ Yorùbá nation wa bẹ́ẹ̀ ni ò bá ṣe bẹ́ẹ̀ la ṣe bọ́ mọ́ ọ̀rọ̀ wa àwa dúró lórí òtítọ́ ọmọlúwàbí ìṣọ̀kan bẹ́ẹ̀ ni o ìbọ̀wọ̀ fún àgbà bẹ́ẹ̀ ni o ogún bí wa ni o torí náà ẹ nígbàgbọ́ pé àdúró lórí Yorùbá nation wa ó lè máa wáyé akọ̀rìnkàn ní ká rán wa létí ní ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ẹ bá wa lọ subscribe sórí Oduduwa TV rédíò 2 a máa fi link ẹ sórí fọ́nrán ìtàbá ti ṣe tán ẹ bá wa subscribe ẹ ṣeun gan ni so ẹ ṣeun kò ní sí wa o kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè a máa délẹ̀ lérí wa ẹ ṣeun ó dìgbà kan náà season 1 ló kí n látòrí Oduduwa TV rédíò ẹ ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.